Àgbà. Ọ̀gá. Lórí òkúta ìyá mi, ó ti dábì ọlọ́jọ́ kọ kalẹ̀. Sẹ́yìn lẹ́nu èmi. Yorùbá mẹ́lẹ̀. Lábẹ́ mú 12:30 wájọ. 12:30. Ó ti dábì ọlọ́jọ́ kọ. 12:30. 12:30. 12:30. 12:30. 12:30. 13 rè. Ìwà ní ìmọ̀rin sẹ́ni. 13, 12. 12:30. 12:30. Ọ̀gá. Ó ní. 13 rè. Ọ̀gá ẹ gbà 12 nù. Ẹ rí pé 13 tóbi ju 12 lọ. Mọ̀ ń bọ̀ àmọ́ fẹ́ lọ jẹun. Wá mi. 12 dà 13 dà. Ọ̀gá ò tún mọ iṣẹ́ mọ́. 12 ní 13 ló tóbi yìí. 12, 13. Lọ́ba mú 12:30 gidi wá. Orí ẹ̀ ti dúró ti yá. Lọ́ba mú 12:30 gidi wá tó wá mọ iṣẹ́ ni ọ̀gá. Wàhálà pọ̀ o. Oh my days, irú ọmọ wo wá ní ìlú Ọlọ́run? Mo lè jìyà lórí àwọn ọmọ yìí o. Má jẹ́ tún iṣẹ́ lẹ́tà. Jẹ́ kí n kó. Mo ti mọ̀ nǹkan tí màá ṣe. Jẹ́ n gbé gbogbo ẹ̀ lọ fún wa. Ọ̀dọ̀ ẹ̀ báyìí. Ọ̀gá, mo gbé dé. Ẹ má náwó sí kan. Gbogbo ní sẹ́rẹ̀, èmi ò rí 12:30 o. Mo ti wá ìrìn. Àmọ́ bí mo ṣe ń wò, bọ̀dá pálẹ̀ ni yóò mú 12:30 wá. Pálẹ̀ mú 12:30. Èrí 12:30 bẹ́ẹ̀. Àwọn ènìyàn wá dá 12:30 mọ̀ ní. Àgbà. Ẹ̀yin ọ̀gá. Ṣé èbó ti jà mí? Ara o. 12:30 kọ́ ni. Ó ṣẹ̀dẹ̀ padà ní o. Ó sì ojú rí o. Ó ṣẹ̀dẹ̀ padà ní. Ó ti máa ní. Tó itọ́ bá ti jẹ gbà. Ara rí i. Ọ̀gá. Ìyá. Mo kú o. Wàlẹ́ àgbà ti dáàbò. Ó jẹ. Ọ̀gá ìjẹun. Ọ̀jẹ̀. Ó ti ṣe bílọ̀mù padẹ̀. Àgbà ti ṣe bílọ̀mù. Ó ti ṣe bílọ̀mù. Olórí fún ọmọ. Nígbà wọ́n gbọ́njẹ wèrè tani. Ó ní kúrẹ́ àfọ́njẹ lásán. Ọjà wèrè. Sọ́mọlẹ́ àbòmò. Sọ́mọlẹ́ àbòmò. Máa wà ògàgìrì dání òkò ní ọmọ ṣèkì. Kò má 12:30. Ayé. Má wà bí mọ́ o.